ẹ káàbọ̀ sórí ìkànnì wa fún abalẹ̀ fún àdáadáa fídíò tó ṣúlẹ́gbẹ̀ẹ́ wa a máa bílẹ̀ fún ẹni ló jáde sọ́tọ̀ tó ọ̀pọ̀lọpọ̀ àṣírí kílẹ̀ àṣírí tẹ̀lé yìí tún gbogbo ẹ̀lẹ́ máa náfààní láti jẹ̀gbádùn lẹ́kùnrẹ́rẹ́ lórí ìkànnì wa tí wáyé pé ìgbà àkọ́kọ́ rí tẹ̀ ń da kọ̀ọ̀kan ẹ bá subscribe kẹ́ like comment kẹ́ share ẹ lè máa jẹ àǹfààní content wa lóòrèkóòrè nígbàkúgbà tá a bá fi tẹ̀lé wà ní ṣọgbọ́n ìmọ̀ àti òye mi sọ pé fídíò wọn lè tà máa play fún láì fọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ kojú ẹ wo fídíò yìí. If you refuse to deliver the message, it can cause you problem. That problem, by the time you are explaining the problem that you have, that have caused you, then the message of God will be also coming out. Okay, so I believe so much in God. So God know about my blogging. God, for me coming on media, it's not a joke and it's not even a dream that come true. It's God plan, you understand? So I called Showore this morning because I see a lot of men, a lot of useless men. I call them useless men. I'm sorry to say, a lot of useless men. We have a lot of useless men, not only in Nigeria, all over the world, that they don't fight men like them. They don't fight their mate as well. They fight ladies. Even, but most of them, they always enjoy, they protect their wife. Some of them, they are very selfish. They are like a dog that bite other people's children and protect their own. Okay. So, but today, I'm not saying Showore is one of them, but I'll call Showore out and others because I noticed that a lot of people want to pull me. They want me to follow them, whatever they do, that they are collecting money. They want to pull me by fire by force. Don't tag me rubbish. Okay. Let me tell you something. The police officer, anybody Timbati show, if I want to fight for somebody, if I want to speak for people, you don't force me. When people trying to force me to do things, I don't do it because nobody's trying to force themselves to help me. Okay? I don't, and anybody, if I celebrate people or if I even share anybody, not because I want their assistance, not because I want them to do anything, because a lot of people have failed me. You cannot preaching Nigeria to me that they failed me. Nigeria, my country, I'm from Nigeria, but they failed me. Family failed, and not me alone. Everybody failed themselves like that. All right? And I'm telling you, most of you that always trouble, you are a man and you trouble women. Okay? Thunder will strike you very soon. Ilẹ̀ máa gbé gbogbo yín mi, especially ọkùnrin kọkùnrin tó bá gbé ogun tí èmi Ṣadé. Ikú òjijì máa pa ẹ́. Ọlọ́run máa fi kú yọ owó ẹ̀ láwo. Mi ní nǹkan tí mo fẹ́ bèrè fún ẹ. Mo sọ pé mo fẹ́ ní new enemy. I don't want old enemy. I need new ones. Alright? And nobody can force me to do whatever I don't want to do. I've noticed, Showore, I want to give you piece of advice. I noticed that you are, of course, you want to campaign for 2027. You want to be a president of Nigeria so that Nigeria can have new hope. Okay? Many people also, a lot of people, okay, during the regime of the military ones, they said they started fighting that they need democracy. We have democracy, we are going to, our problem going to solve. The problem increase. Do you understand? Let us set this right. Okay? Tí bá ṣe sọ òyìnbó mi kẹ́ jẹ́ bẹ́ẹ̀ ni. Ó ti yé, I'm not from America. Mi ṣe Britiko. I'm not from London. Wọ́n bí mi sí London, Ìkàrẹ́ Àkókò náà bí mi sí. You understand me? I tried my best. Okay? So if that English is your problem, go and eat it. Go and take it. Kó lọ jẹ, kó lọ kú. Kò ṣe problem mi. Alright? So those of you men tí ó máa ń bá obìnrin jà ìdájọ́ ọkùnrin tó ń bá mi jà, ikú burúkú máa pa ẹ́ tó bá wà láyé báyìí. Ó ní ṣòwò jèrè mọ́. Gbogbo tó bá ṣe máa dàrú mọ́ ẹ lọ́wọ́. Ọkùnrin kọ́kùnrin tó bá bá mi jà, because mo ti sọ fún yín pé leave me alone, and all of you sending people to be disturbing me. Ikú máa pa yín dànù. Ẹnikẹ́ni tó bá ń bẹ èèyàn tó pé mi ìfọ́lò ẹ kì í ṣe Showore mo sọ ń sìn. Anybody tó bá wà ń bẹ̀, ikú burúkú ló máa pa yín. And let me say, if you know the people who killed the father of my baby for real, and you cannot face them and fight for Nigeria, even tí bá mọ̀ wọ́n, àwọn èèyàn tó ti pa lórílẹ̀-èdè Nàìjíríà, àwọn tó pa bàbá ọmọ mi, ṣé bàbá ọmọ mi nìkan náà máa kọ́kọ́ pa láyé ni? Àwọn tó ti pa yẹn kí ni wọ́n ṣe fún wọn? Àwọn tó dájú bàbá ọmọ mi lọ tó tún lágbára tó lógó ju bàbá ọmọ mi, wọ́n assassinate wọn ni. What did they do to them? And you want me, all of you will be tagging me, all the people that is doing bad to you, you are supporting them. What? Kí ló fún èmi gan? Kí ló ẹ̀yin gangan? Ìwọ tó tiẹ̀ tí ṣe bá tó pé ò pa èèyàn fún mi. You have disappointed me. I speak for you many times.
You will be bullying me. If you come to bully me, anybody, I will bully yala jae. If you bully me again, I will curse you and I will bully yala jae anybody. Okay? You come to bully me again, I will curse you and I will curse yala jae ni mo sonye. And all the evil plan you have is going to follow your head. Let's bet it. Whatever you plan that is evil, ori ẹ ló máa fi gbé. Sowore, I want to tell you this. Ogba, jókòó pẹ̀lú mi. Anybody tó bá fẹ́, if you want me your team, anybody that wants me to support them, that was voluntary wọn tá à ń ṣe lórí social media yìí, you call on me and you discuss with me. But you cannot call on me. I'm not cheap as you think. Orí Facebook afẹ́fẹ́ ni. Ohun tá a dẹ̀ ń lò inú afẹ́fẹ́ ni, but ọ̀rọ̀ tèmi kò ṣe afẹ́fẹ́ lásán. Ọ̀rọ̀ ni tó jáde pẹ̀lú àṣẹ. Ṣótiyé? If you want me, you call me ni. Wà á dá lọ gbogbo àwọn tó bá nídìí náà máa ń pè náà dẹ̀ máa fún lówó. You cannot call me as if I'm your errand girl. Mi ò ṣe errand girl. Let me tell you, majority of you idiot wèrè. Tẹ́ máa dọ́ ètò kówó jẹ àti ètò kówó àti ètò tí wọ́n sọ di èèyàn tán tó máa bẹ̀ sí ṣe wèrè láwùjọ. Èmi gbogbo nǹkan tó ń ṣe láyé ni mo ṣe o. Mi ìdẹ̀ tí ìdè power rí, kò dẹ̀ sí politician kankan tó fún mi lówó rí. Kò sọ́kùnrin kan tó tiẹ̀ ń fún mi lówó. Ẹnìkan tí mo lè sọ pé nice sí mi rí láyé bóyá ńgbà tí mo kọ́kọ́ nice sí. Òun náà ni bàbá Bukola tó fún mi lówó. Kò fọ́ ọkùnrin ò kì í fún mi lówó. And I don't depend on people. Oore tí n bá lè ṣe fún èèyàn tó bá wá sínú ayé mi ni máa ń rò. Any good thing I can do for people around me, that's anybody that come across me, that's what I always think about. If you are rich, tó bá rò bóyá tó torí owó ni mo bá ṣe tẹ̀lé, kì í ṣe tó torí owó. Ọkùnrin ò ṣe dáadáa fún mi. Ọlọ́run nìkan ló ṣe dáadáa fún mi. Ọlọ́run tó dá ayé nìkan ló ṣe dáadáa fún mi. Àwọn èèyàn tó bá ti ṣe little. Ọlọ́run ló dédé gbé wọn wá, kò ń ṣèyàn. The Lord is good to me. Those of you to bully me on the social media, tó o bá fẹ́ ṣòfò tọmọtọmọ, they will used to say, don't curse their children, you are disturbing me and my daughter. You are disturbing me and my children. I'm going to curse you and your children. When you don't stop your bullshit, I am going to be cursing anybody. I'm not going to mention name, but I'm going to be cursing you and your children, and it should surely come to pass. So, keep off. Leave my son for me. Leave my own territory. I don't cross my boundary. I don't cross my boundary. I don't go out of my territory. I maintain wherever I mean, wherever place I owns. That's what I maintain. Don't cross your territory. Don't come to my territory. Stop bullying me. Stop terrorizing me. Because come back when you terrorists, you'll be now saying that they are blackmailing you. A lot of you terrorists, you are working everywhere. They are not even declaring you terrorists. Most of you terrorists now, you are forming a group of terrorists on branded light on the social media that you'll be bullying people. You will let people, when people refuse to follow your stupid, your nonsense attitude, then you gang people. Leave me alone. Leave me alone. Stop bullying me. You come for me, I curse you. If you know anybody directly, tó bá ti gbogbo wa, mo mọ̀ pé ọmọ tó fún bàbá Bukola ní poison lọ́jọ́ on the 1st tó ní kó pa, mo mọ̀ pé ọmọ union ni. Ẹni tó bẹ̀ la mọ̀ up to date. Tó bá dẹ̀ mẹ́ni tó bá bẹ̀, ẹ mú jáde. If you are fighting for the rights, okay? If you are fighting for rights of people in Nigeria, if you really know you are an activist, pull them out. I will support you. Sọjọ́ tẹ bá pull ẹni bẹ́ẹ̀ jáde, tí mi bá support you without anything, both physically and spiritually, call me bastard. But you cannot do that, and you are trying to call me to join your tree. Go and bring your wife. Olórí burúkú yín, majority of you, you will be keeping your women àti aṣẹ́wó yín. Then you want me to be following, kò ní dá fẹ́nikẹ́ni tó fẹ́ force me by fire by force láti ṣe tí mi ò fẹ́. Ikú burúkú ló máa pa ẹ́ tọmọtọmọ àti ìyàwó àti ilé ẹ̀. Stop bullying me. The other day mo sọ pé mo dárúkọ Sowore, mo speak fún Sowore ni mo jẹ́ Sowore jẹ́ candidate mi ni. Sowore ò kì í ṣe candidate mi, gba tí mo sunkún bí kò rẹ̀ mí lẹ́kún. Anybody tí ó bá ti rẹ̀ mí lẹ́kún, mi lè rẹ̀ lẹ́kún, mi lè support ẹ̀. Mi ò sọ pé kò lè di president, mo ti lálàárí rí pé tó bá dẹ̀ lè lò, but kò mí pé kí n máa tẹ̀lé lọ lẹ́yìn torí kò help me. Anybody that don't help me, I cannot help you. And again, let me tell you, because I'm not supporting you, if you plan any evil against me,
evil will be your portion. In my territory, both old and young, they count. If you're a youth, you come for me, I come for you. I'm a youth as well. Mo ní arúgbó ògbólógbòó sílé. Èmi náà youth ni mí, mo dẹ̀ tún ní youth, mo tún bí youth. Ṣọ́tíyé, I'm not yet 60. So I'm still a youth. Tó bá dẹ̀ jarúgbó, má farúgbó yàn mí jẹ. Má farúgbó egungun burúkú má fi bà tèmi jẹ́. Leave me alone. Leave me alone. Olórí burúkú yín wọ́n máa fẹ́ ẹni báyìí dẹ̀ ló like ẹ o ta ló like mi ta ló máa like mi in the first instance ó máa cause problem fún mi ta ló máa like mi in the first instance ó máa cause problem fún mi ta ló máa like me in the first instance tó máa sọ pé òun fẹ́ destroy finance mi and businesses mi ta ló máa like me ta máa speak fún wọ́n máa believe they are superior than others. When you speaking, you are speaking for them. When you are supporting them, they now having this feeling. Majority àwọn politicians àwọn tó lówó lónìí. Ìgbà tó ń ṣẹ̀ṣẹ̀ dé sí power, a rí wọn bó ṣe rí ẹgẹẹgẹ. Many people gbogbo èèyàn ló ní day ló ní beginning ọjọ́ tó ń bẹ̀rẹ̀. Mo ti sọ story irú bọ̀bálẹ̀bọ̀ àwọn many people tó di senator tó di many things. Tá ti mọ̀ wọ́n rí èyí tó jẹ́ shoemaker, èyí tó jẹ́ carpenter, èyí tó jẹ́ barber. Wọ́n wà bẹ́ẹ̀. Anybody ló ní beginning. But you don't force, you are terrorizing people and you call it emani activist wèrè nìyí. Ẹ máa rí obìnrin tó lọ nínú tension. You guard more because I'm not going to follow you. I read people. Ẹnikẹ́ni tí ó bá láàánú. Let me tell you tó bá ní àánú. Anybody tó bá ṣe àánú mi. Ó láàánú gan ni. Èmi ò tètè rá àánú gbà lọ́dọ̀ èèyàn. Ẹnikẹ́ni tó bá ṣe àánú èmi Ṣadé. Ó jẹ́ aláàánú gidi ni. Mi ò tètè rá àánú gbà lọ́dọ̀ èèyàn. Kó dẹ̀ ń ṣe pé èṣù ló fi ṣe mí. Ọlọ́run mọ̀ ṣe bẹ́ẹ̀ ni because Ọlọ́run jealous ń pa mi gan. Ọlọ́run dẹ̀ fẹ́ràn mi. Do you understand? So if I'm humble and if I don't talk, you continue to build terrorists around me. Send all the if I start mentioning name, if I start, mo máa ń tètè mo máa ń pẹ́ record o. Mo máa record yín, mo máa camera gbogbo yín. Whatever you do, by the time I start with you, then you now say they are exposing you. They want to destroy you. I destroy career. If you try to destroy my career, you try to destroy my life and my child, I will destroy your career. I am telling you, I will report you physically and spiritually. Ben Moso. So leave me alone. Ṣòwòrẹ́ nǹkan tí wọ́n fẹ́ sọ fún ẹlẹ́lẹ́. Iṣẹ́ tó bá ti gbé ó ní ọlọ́pàá kan, wọ́n ní young officer ni. I want to help him. Yes, I want to help him. Torí kò sí nǹkan tó bò but I want me sí mi ní sọ́jú bẹ́ẹ̀ lọ. I want to help him ni. You are not helping me. All of you disturbing me. Leave me, let me exploit. Leave me, let me do my things. Did I beg you? Did I ask for any assistance from any idiot? Did I go for, did I gbogbo àwọn tí mo speak ṣé mo bẹ̀rẹ̀ fún assistance lọ́dọ̀ olórí burúkú kankan? Mi ò bẹ̀rẹ̀. But leave me and let me be. Leave me and let me be. I don't need your bullshit assistance evil. Tẹ́ máa fún yàn ní ewúrẹ́, tẹ́ máa fi gbọ́ dídé èèyàn mẹ́wàá lọ́wọ́ ẹ̀. Mi ò fẹ́ o. Ẹ̀yin ò fún ni lẹ́dìí ẹ̀sìn. Gbọ́ dídé ẹran. Ọ̀rọ̀ ni ní Saudi Arabia. Gbọ́ dídé èèyàn. Ọ̀rọ̀ mọ ní Jerusalem. Gbá gbogbo àwọn ológo ilé wọn. Mi ò fẹ́ o. I don't want that. Leave me. Mi ò tọrọ oúnjẹ lọ́wọ́ èṣù. Mi ò tọrọ oúnjẹ ní ọwọ́ èṣù. Whatever tí n bá ní ma fi ara mi. But mo ti pọnmi sílẹ̀ nígbà yẹn. Mo pọnmi sílẹ̀ dòǹgbẹ́ ni. Gbogbo ohun tí mo ṣe láti bẹ̀rẹ̀ ayé mi mo pọnmi sílẹ̀ di òǹgbẹ́ ni. Kí má bàa jìyà ni mo ṣe yá má jìyà lọ́fà o. Mo sọ pé wọ́n gba ilẹ̀ mi 4 níjẹ̀bú-Òde. Kí má bàa jìyà ni òun sọ pé tá bá ra lẹ̀ tó bá di future o máa ń develop ó dẹ̀ máa appreciate. Mo ra o Wàsíù gba 2 plot of land níbẹ̀. Wọ́n máa ní Wàsíù fẹ́. Oore wo ni Wàsíù fẹ́ ṣe fún tó bá dìgbà tí máa kí kó tó ṣe fún mi. Ṣé tó bá ní oore fún mi ó máa ṣèkà fún mi ní bìgínì ni? Tó bá ní oore fún mi ṣó máa ṣèkà fún mi ní bìgínì ni? Àbò jealous ẹ̀mí èṣù àánú ẹ̀ tó bá dẹ̀ ti jẹ́ pé wọ́n pọ́n gbogbo jàbẹ̀ lákìsà bẹ́yẹn. Gbogbo jàbẹ̀ lákìsà ń jẹ́ bá ń pọ́n mi ì bá yín pọ́n ẹ fi mí lẹ̀ ẹni tó bá wù mí máa gbé sókè. Ṣó ti yẹ yín tí ojú mi ò bá dán lónìí ó ti dán rí ó dẹ̀ tún máa dán. Àwọn tójú wọn dẹ̀ ń dán rí lónìí náà wọ́n ti empty rí tápò wọn kún fún dọ́là tó kún fún náírà àpò wọn ti empty rí tí wọn ò ní anything. Ṣó ti yẹ tó bá make ẹ tọ́lọ̀wọ̀n make ẹ má fi make yẹn kó fi destroy any other person. Ṣó ti yẹ kò sẹ́nibọ̀dì tó ṣì make mi o kò dẹ̀ sẹ́nibọ̀dì tó make mi o
ní little level tí mo ìwà yìí o gbogbo gbèsè tí n bá jẹ mi mo jẹ o kò sẹ́ni tó bá mi san o ó ti yé aṣọ tí bá wo owó mi mo fi ra o kò ṣe pé tí bá tún fi oògùn mi ṣe nǹkan kẹ́ máa rìlé mi kẹ́ máa lé lágbára olófo ló ṣe bẹ́ẹ̀ o olófo ló máa ń bínú ológo olófo ni gbogbo yín sẹ́ńdì stop ayé mi ten believe o ten stop ọmọ ológo ni mi original one ṣó ti yé yín olófo ni yín olófo tí mi ò rántí yín tẹ́ máa gbé tèmi rán olófo tí mi ò ránrọ̀ ẹ̀ tó ránrọ̀ mi olófo tí mi ò ta sí tó ń ta sí mi olófo tí mi ò fẹ́ rí tó sọ pé ẹ wò ń mi ò rí ẹni o bá lọ kó gbogbo ayé kó sọ pé mi ò rí ẹni o ṣó ti yé tó bá ní oore fún mi ò ní ṣèkà fún mi ní beginning ṣó ti yé mo dẹ̀ máa ń endure any day tí má dẹ̀ sọ pé enough is enough of the bush mo sọ pé tó ni o if I'm quiet at time kò ṣe pé bóyá mi ò lọ́rọ̀ tí mo fẹ́ sọ o bó kò bullshit ni pé silence best answer for a fool ó ti yé ẹni tó ń gbé káàkiri ẹnìkan Auto Bola má fọ èèyàn létí téèyàn bá fọ mi létí màá fọ létí téèyàn bá mi tó cross mi anyhow ó máa jẹ gbá kò dẹ̀ ní kú tó bá máa kú ó máa dọjọ́ mi kò tó kú kò sẹ́ni tó máa kú sí mi lọ́wọ́ torí pé mi ò ṣó ti yé tẹ́ ẹ bá sẹ̀tẹ̀ ní game kò lè ṣiṣẹ́ mi ò pa èèyàn wọn ò dẹ̀ ní pa mí mi ò pọ́ ọmọ èèyàn wọn ò dẹ̀ ní pọ́ ọmọ mi ṣùgbọ́n ẹnu mi is a weapon that God has given to me I will use it so if you are not fighting for me don't ever expect me to support you ṣó ti yé Sowore ọ̀rọ̀ mi lè fún ẹ advice mi rè Sowore ṣọmọ pé ó ń support àwọn ọlọ́pàá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọjọ́ tó ṣe rally ta rí gbogbo rally tó ṣe Sowore mo máa ń fẹ́ advice ẹ torí oṣù níyà ìyá ẹ dẹ̀ ti sọ ọmọ kan nù àbúrò ẹ your brother was assassinated because of you have caused the trouble for your family you have caused the pain for your mother okay you have caused the pain for your mother ademanka nínú history ẹnìkan ṣe kíní kan lamẹ́ríkà ó jà ń gbà yẹn wọ́n rántí ẹ̀ ó ti yé amẹ́ríkà nìyẹn ẹnìkan ó jà fún democracy kan nígbà yẹn náà wọ́n ń sọ̀rọ̀ bàbá yẹn tó wà ní kí lorúkọ ẹ̀ ní South Africa nìyẹn o this is Nigeria ó ń gbọ́ now let me continue my story Sowore I know that every time tí bá ti ṣe àwọn ọlọ́pàá ṣé àwọn ọlọ́pàá ṣe nǹkan kan fún mi ní dáadáa ṣé wọ́n ṣe nǹkan kan fún mi ṣé mi ìfẹ́jọ́ ọlọ́pàá sùn ọmọ kí lorúkọ ẹ̀ ibi àjálẹ̀ tí mo lọ wà lọ́nà tọ́kì ṣé mi sọ pé Olúṣọlá Henry tó ń ṣiṣẹ́ ń sàṣù ṣé mi sọ wípé Wàsíù ó ṣiṣẹ́ pẹ̀lú Wàsíù ṣé mi sọ̀rọ̀ ẹ̀ kí náà ṣe sí DCO ìṣẹ́rí ṣé wọn ọmọ tó ń confess ń bẹ̀rẹ̀ tó ní kàn fògùn sóúnjẹ fún mi tí adéwájú ẹ̀ gbogbo statement tó ń kọ sílẹ̀ ṣé kò fà ya ṣé ọlọ́pàá ò ṣèkàn fún mi ni àbí mi ti sọ sórí ọlọ́pàá rí mo mọ ọlọ́pàá dáadáa mo mọ èèyàn dáadáa ṣùgbọ́n mi ì mọ èèyàn mọ́ sìn mo mọ Ọlọ́run nìkan ló dá mi mọ̀ torí gbogbo èèyàn tó bá rò pé mọ̀ nínú ayé ó tí ní trouble ni wọn ò disappoint ẹ̀ bàbá Abíọ́lá gan mọ gbogbo èèyàn he was disappointed he died in prison may his soul rest in perfect peace tó bá gbẹ́kẹ̀lé èèyàn ó tẹ́ tán ìwọ tó bá pàtẹ́wọ́ fún lónìí wọ́n jẹ́ ń tẹ́bù ẹ̀ náà ṣe ń pàtẹ́wọ́ fún ẹ Sowore stop bullying me systematically stop your bullying and all of you call yourself àti kékeré yín àtàgbà yín you are a man either you are youth you call yourself youth all of you that form terrorist group on social media bullying people you are a terrorist so if I started mentioning your name now ẹ máa sọ pé wọn ò dárúkọ àwọn Fúlàní ẹni tó bá ti terrorist mi ni tó ń terrorist mi lèmi máa call fún ni máa pè ní terrorist àwọn tí wọ́n bá tí Fúlàní bá terrorist káwọn náà jáde anybody that terrorize me if Yoruba terrorize me I will call you terrorist so if you are anybody that terrorize me that sending people to be disturbing me it's you that I will be calling terrorist so torí wọn ẹ̀ lè máa sọ pé she's a bastard she's not supporting Yoruba tó ẹni tó bá ṣiṣẹ́ mi ni máa treat anybody that treat my fuck up na me that offended me that's the person I'm going to treat their fuck up you can lè focus mi lọ́rùn mi ń ṣe wúrẹ́ mi ń ṣe màálù mi ìdẹ́ ń ṣajá tẹ́ ń bọ́ tó ń gbó ẹ̀ fún mi lówó àwọn tẹ́ bá ń fún lówó ni kẹ́ ẹ lọ́ máa direct ẹ máa sọ fún lónìí tó bá bu eléyìí ẹ máa ní kó lọ tún bẹ̀ lọ́la
ẹ̀yin àwọn yẹn nìyẹn o mi ò kì í ṣolè mo dẹ̀ ti ń ṣiṣẹ́ owó mo dẹ̀ ti wà okay mo ti ra ilẹ̀ mo ti kọ́ ilé mo bí ọkùnrin mo bí obìnrin mo sọ gbogbo àkọ́bí mi oṣù tó lọ wà lẹ́nìí yunifásitì ni mo rán lọ ń bẹ̀ ṣọ́tiyé kò sí nǹkan tó ń ṣe láyé mo kọ́ ilé ìbá máa jẹ́ Ìkòyí ìbá máa dẹ̀ jẹ́ Lẹ́kì phase 1 mo ti gbọ́ mo ra mọ́tò mo tún rà fún yàn mo ra lẹ̀ mo ra aṣọ mo dẹ̀ ń tọ́jú ara mi ò dẹ̀ bọ́ mi ọlọ́run dẹ̀ dá mi pé mo dúpẹ́ fọlọ́run so until now bí mo ṣe wá sí Nàìjíríà ó fún mi lọ́wọ́ tó o bá mọ̀ ẹ̀kọ́ tí contribute to my success gbé ẹnu òṣì sọ́hun tó o bá plan ibù fún mi ó máa ṣe òfò tọmọtọmọ o gbọ́ kò tètè gbọ́n sìn o kò sẹ́ni tó ṣe fún mi tọ́lọ́run ní gbẹ̀san lára ẹ̀ ẹni ọmọ tí ọlọ́run ẹnikẹ́ni ò tọ́jú tọ́lọ́run tọ́jú lélẹ́yìí o I forgive people but don't take me for ride okay tí n bá ń wò yín níran tẹ bá rò pé pọ̀ bí wèrè wo igba eṣiṣi ò lè dènà dé ọwọ́ o bẹ́ẹ̀ ni mo sọ ọ̀pá kan péré báyìí ni haúsá dẹ̀ máa fi ń dàgbà màlúù tẹ́ bá lè pọ̀ bí eṣiṣi mo mọ tí mo lè ṣe máa ju bọ́ǹbù ọ̀rọ̀ sáàrin yín máa ju bọ́ǹbù nuclear weapon sáàrin yín ayé yín máa bàjẹ́ 24 hours leave me alone tí bá sọ bẹ́ẹ̀ pé mi ò sọ̀rọ̀ leave me alone okay olórí burúkú yín ẹ má máa pàtẹ́wọ́ fọlọ́ọ̀ṣì ẹ má máa pàtẹ́wọ́ fọlọ́ọ̀rí burúkú tẹ́mi bá wá ń pàtẹ́wọ́ fẹ́ tó bá wù mí tẹ́ bá ṣe pé olórí burúkú lẹ́ni náà bí nǹkan ni ẹ má máa bínú you feed me ni if you want to buy my trust give me money and come out boldly and call me on my phone number. My phone number is not hidden, both home and abroad. Call me direct and tell me you want us to be pally. You want me to support your team. I will support it because you support me. But you don't support me, you want to force me, you come and pay. Oh, ní ṣàṣeyọrí. Ilé máa gbé mi tọmọtọmọ tẹ́bí taratara. Tó bá jọ́bìnrin nìyẹn, tọmọtọmọ, tọkọtọkọ ló máa parẹ́. Leave me alone. Leave me alone. Ẹ máa tọ́jú ìyàwó yín. Ẹ fẹ́ sọ èmi di ras. You want to be controlling me. Wọ́n máa lájẹ́ kan ló. Àjẹ́ ò lè ṣe mí. Èmèrè ò lè ṣe mí. Ayé èmèrè yẹn kò ní dáa fún èmèrè tí ò lè yọjú fẹ́ sòfin kó ní èmèrè lòun. Kó perform kó ṣe fáànù lẹ́sẹ̀kẹsẹ̀. Kí èsì bàjẹ́ kó má lo remote kó tún ṣe. Kò ní dáa fún èmèrè yẹn. Kò ní dáa fún èmèrè àti oṣù àti àjẹ́ tí ò lè wọ plane. Tí ò lè sáré kó má gba ticket kó má ra visa America. Kó má gba Canada ticket visa kó dẹ̀ máa lọ sí Canada kò ní dá fẹ́mẹ̀rẹ̀ yẹn ẹ̀mẹ̀rẹ̀ tí ò lè ra tí ò ní ó yá you want to perform your miracle if you want me to follow anybody má gba visa America má ní ticket kò sọ pé mèrè ní ẹ kó wá fò síwájú mi báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ kó tún máa pè kó tún ṣe fídíò fún mi kó ti wà lamẹ́ríkà in a second tó bá ti jẹ́ yẹn má wà á máa sọ pé lóru kìnnìkan kó máa ṣe bí olórí burúkú kó máa pè yín kán ní kó sọ báyìí ẹ̀yin tẹ́ ti ní brain shallow tẹ́ ti ní brain damage tí ayé yín ti bàjẹ́ tẹ́ ti pollute everywhere tó jẹ́ pé ṣiṣẹ́ onídìí nìyí yín tẹ́ bá ti fọwọ́ kàn ó máa bàjẹ́ you are only polluting you cannot create anything good kọ́ṣì lọ pollution you pollution kọ́ṣì dànù kẹ́kọ̀ọ́ rí burúkú lọ. ẹ̀yin kan máa sọ pé ìyà ń jẹ ṣé ìyà ò jẹ́ Wàsíù ló jí 2 plot of land lẹ́yìn Wàsíù mo sì ń sọ jẹ́ kí Wàsíù jáde kó wá sọ wọ́n bá ṣe tán wọ́n máa gbóbìnrin kan jáde ó pupa ó ṣe báyìí mi ò ṣe partner in crime I am a beautiful woman both in and out mi ò dé bá yín ṣe competition olórí burúkú ṣótiyé ìyálàjà yín tí ò bá tòbò jẹun kò sí nǹkan tí mo fi òbò títà ṣótiyé kò sí nǹkan mìíràn lè sọ pé òbò ni mo tà ni mo fi kọ́ ilé wọn lè ní mo já olè ni mo fi ralẹ̀ mi ò já olè ẹgbẹ́ jáde gbogbo àwọn tẹ́ ń pọ́ bust of yẹn èyí tí ò tòbò èyí tí ò pa èèyàn èyí tí ò ta tó máa harvest èèyàn wọ́n ń pa èèyàn tà lẹ́kọ̀ọ́ yìí celebrity tó pa èèyàn lórí láìsà tí wà ń bí ó wà tó yìnbọn lórí láìsà tiẹ̀ tí Naija police ò ṣe nǹkan kan sí so if I choose to share anybody tí Sowore bá ń bájà Sowore ò sanwó fún mi and stop playing your game ara mi ọjọ́ tí mo dé Nàìjíríà mo lọ sí police barrack mo dẹ̀ rí mo ní police barrack Ọbalẹ́ndé àti Makati mo ní wọn ò tí ì túkọ́ ṣé mo fẹ́ yàwó mo jẹ́ ìyàwó ọlọ́pàá ni mi ò ṣe ìyàwó ọlọ́pàá tó bá wá sí àràǹdì mi mo fẹ́ bẹ̀ ni mi ò lè fọ́ ọlọ́pàá mi lè ṣe ọlọ́pàá mi ò fi ṣègbéraga
tí bá dẹ̀ sọ̀rọ̀ tẹ́ bá sọ pé torí ọ̀rọ̀ tí bá sọ she don't know nobody mi ò mọ anybody mo mọ Ọlọ́run tó dá wo everybody Ọlọ́run tó dẹ̀ dá gbogbo èèyàn mọ̀ mẹ́ so nígbà tí mi ò tí ì ní ọgbọ́n tó dá level ni máa wá àwọn èèyàn kiri lórí ọ̀rọ̀ Wàsíù kò sọ́ba tá a lọ rí majority ọba yẹn ni wọ́n padà nù lórí ọ̀rọ̀ Súlẹ̀ Àlàmáláìkà a máa sọ pé ó ṣe báyìí o ọ̀rọ̀ ẹ̀ náà Wàsíù béèrè ń jọ́nà lọ́hùn bí ipò fẹ́ dá sí ó fẹ́ help mi òun tó wá gba tiẹ̀ ní ipò ìṣẹ́kùnlẹ̀ ẹjẹ́ àgbà tó kù lọ́wọ́ ẹ̀ kí ni big man ló ṣí nìyí tó máa jalè tó dẹ̀ máa pàtẹ́wọ́ láwùjọ kò sẹ́ni tó ní pass kò sẹ́ni tí ò ní pass ó ti yẹ but ọ̀rọ̀ tá a ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ kò tí ì ṣe pass ọ̀rọ̀ Wàsíù Àyìndé kò jáde kó sọ pé Auto Bola má bínú lẹ́yìn náà wọ́n pa bàbá ọmọ mi sí ẹ̀bẹ̀ wọn ni wọ́n fẹ́ bẹ́ẹ̀ tí kòkó báyà ìjẹ mi ì láìkì Wàsíù gbogbo ayé ìbá láìkì ẹ̀ kò sí tó kàn mí pẹ̀lú yín lítú ayé tèmi tọ́lọ́run fún mi ẹni tó bá wù mí mo lè fi like ẹni tó bá wù mí mo lè fi support ẹni tó bá wù mí mo lè fi ṣe you cannot force me ṣọtiyé torí bò sí kò tí wàá ṣe gbádùn tó láyé gan yẹ̀pẹ̀ sì máa jẹ gbogbo èèyàn ṣọtiyé gbogbo èèyàn tó wà láyé yìí gbogbo wọn pátá àtẹ̀yìn tẹ̀ wò mí lẹ́sìn ní yẹ̀pẹ̀ sì máa jẹ kò ń ṣe pé torí bẹ́ẹ̀ èèyàn ń gbádùn ó fẹ́ fi ọjọ́ kan báyìí àti àkókò kan gbádùn báyìí ó dẹ̀ máa ba gbogbo ìran dìrun ẹ̀ jẹ́ ẹni tó máa jókòó tó máa ba yé àwọn èèyàn jẹ́ I don't like them my spirit hate them with passion ṣe bẹ́ẹ̀ rí gbogbo àwọn tí mo gbé sókè lánàá wọn ò fún mi lówó rí wọn ò dẹ̀ ṣe nǹkan kan fún mi ṣé wọn ò rí pé mò ń ṣe làálàá ni wọn ò rí pé wọ́n tọ́ṣọ̀ mi ni kí ni wọ́n ṣe fún mi bó kàn ń fi nǹkan tó wà nú mi tí mi bá dẹ̀ gbé wọn kò ṣe nǹkan kan fún mi torí pé mi ò ṣe fáàsì wọn bí mo gbé wọn wọ́n ti lérò tó máa gbé wọn ojú wa ní Nàìjíríà kẹ̀dẹ̀rẹ̀ kí n tẹ́ ṣe Nàìjíríà nìkan everybody will praise them even when they are doing party àwọn èèyàn tó pààyàn tó ń slaughter báyìí wọ́n ní supporter club wọ́n láwọn èèyàn tó máa sọ pé tẹ́bi ò bá pa wọ́n tí nǹkan bá ṣe wọ́n wọn ò ní pààyàn tí nǹkan bá ṣe wọ́n wọn ò ní ṣe báyìí they have people who advocate for them they have lawyers they have supporters wọ́n lájájẹ́ tó fẹ́ràn wọn wọ́n lọ́lọ́pàá tó ń support wọn so kí wá ní please stop your terrorism around me okay it's not by force for me to support you anytime I want to blog I want to say I want to support some people you don't support them so you want me to support you leave me alone ìgbà tó ń mú ṣòwò rẹ èmi kọ́ ni mo ní èmi tó bá jẹ president mi ò sọ pé mo fẹ́ gba contract lọ́wọ́ ẹ̀ Canada ni mò ń gbé mo gbàgbọ́ láti ṣe dáadáa ní orílẹ̀-èdè Canada ní tí n bá jẹ kù ń bẹ̀ tó bá ṣẹ́kù fún mi màá tún máa fi jẹun tí bá wá sí Nàìjíríà màá tún fi jẹun that's what I hope for mi ò sọ pé kẹ́ ẹ help mi gbogbo iṣẹ́ tá a ṣe kórílẹ̀-èdè wa lè dáná ní ká lè ní safety kó má máa fìyà jẹ gbẹ̀yàn gbogbo oore tí mo ti ṣe láyé kí ni mo gbà bọ́bẹ̀ ìwọ náà tó lọ ń speak fọlọ́pàá ńjọ́ yẹn ó lọ sí police station àwọn ọlọ́pàá ti géètì mọ́ ẹ bó ṣe ló ti ń speak fáwọn innocent people àwọn tó bá wà lẹ́wọ̀n yẹn èèyàn mélòó ló wà lẹ́yìn ẹ̀ tó bá ń ṣe rally èèyàn mélòó ló show pull crowd ni you don't pull crowd àwọn ọmọ celebrity kí Ìyábọ̀ Òjó lásán kó lóun fẹ́ ṣe rally sí torí àwọn politician tó máa start tó wà lọ́ndà ẹ̀ tó máa command crowd tó máa ní kó jáde wọ́n máa pọ̀ èèyàn mélòó ló jáde fún ẹ Sowore Nàìjíríà ẹni tó bá ti ń ṣoore fún wọn náà máa ń pa ẹni tó bá ti ń ṣoore fún wọn especially nílẹ̀ Yorùbá ẹni tó bá ti ń ṣoore fún wọn náà máa ba yé ẹ̀ jẹ́ bí mo ṣe wá sólẹ̀-èdè Nàìjíríà àwọn oore tí mo ti ṣe kò yàtọ̀ ẹgbàgbé oore tí mo ti ṣe àwọn tó jẹ mí lówó ńkọ́ tó jà mí lólè ṣé kò yẹ kójú tì wọ́n ṣé wọn ò rí pé mo ń ṣe IGP sórí platform mi ṣé wọn ò rí pé mo máa ń ṣe President Bola Ahmed Tinubu sórí platform mi ṣé wọn ò rí pé gbogbo àwọn tó lágbára Nàìjíríà majority máa ń ṣe sórí platform mi ṣé wọ́n bẹ̀rù wọn ni kọ́ má jalè ni ṣé wọ́n bẹ̀rù wọn pé fucking what tí wọ́n bá ń ṣe ẹ̀wọ̀n àwọn máa pè wọ́n ni ajalè nítòótọ́ wọn á sọ fún wọn pé nítòótọ́ ajalè but tí a fẹ́ kí wọ́n sọ kankan sí wọ́n dẹ̀ support wọn mo rí gbogbo ẹ̀ àbí mi ò rí ni I saw it when you go you cannot stand for it so you want me to be following you where is your wife Sowore by the way your wife and daughter and children they are in America mi ìrẹ̀ tí rí ẹ ṣé gbogbo nǹkan ṣe báwọn èèyàn jáde fún rally lamẹ́ríkà ṣé o ti jáde o ti protest rí against American government Sowore ṣé o ti protest against American government àbá America switch fún ìwọ náà ló wálé ni majority àwọn tí America switch fún wọ́n ní airport wọ́n lóríṣiríṣi nǹkan tó bá pín ibẹ̀ fún tó bá pín oore bẹ̀ fún ẹ tó fi àṣírí owó bẹ̀ wọ́n ẹ ṣé ìwọ náà máa wálé ni tó máa sọ pé fẹ́ máa jà fún mẹ̀kúnnù tó ti wé sọmọ ìyá ẹ̀ kan
mẹ̀kúnnù wo ló fẹ́ jà fún? Mẹ̀kúnnù òṣì tó lọ mẹ̀kúnnù wọ̀nyẹn àwọn ló máa pọ̀wọ́pọ̀ pa ẹ́. Àwọn mẹ̀kúnnù àwọn tí ò jẹ́ nǹkan tó jà fún yẹn àwọn ló máa kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní gbógun tì ẹ́ ní wọ́n máa bẹ̀ níṣẹ́ láti poison ẹ. Mẹ̀kúnnù tó fẹ́ jà fún òun ló máa poison ẹ. Ẹni tó fún bàbá ọmọ mi ní poison náà ní first ọmọ union ni ó dẹ̀ help ẹ̀ títí ó fi fún poison jẹ ni. I've learned my lesson. Anybody you feed more, anybody you take care of more, tó bá jára àtàyẹ̀ tí ò bá ti mọ̀re òun ló máa fún níṣẹ́ kó pa ẹ́ dànù. I beg you, please, I'm begging you, stop bullying me. Stop bullying me. I'm sharing IGP because tí o bá ń speak against IGP ṣé kẹ́mi máa speak against wọn. Wọ́n sọ wípé wọn ò fẹ́ kí wọ́n pa èèyàn lawfully. Wọ́n sọ pé wọn ò fẹ́ kí wọ́n pa èèyàn unlawfully. Wọn ò fẹ́ kí riot àbí some things, but at the same time not saying they should be, I mean, riding people. That country should be riding. But gbogbo èèyàn tó bá speak fún gbà mí ló máa fìyà jẹ. Èèyàn mélòó ni mo rí gbogbo àwọn tí mo speak fún tá máa speak fún lórí media tó bá tún rí wọn ní ojúkorojú bí wọ́n máa tún tọrọ owó lọ́wọ́ ẹ̀ ni. Wọ́n máa béèrè owó lọ́wọ́ ẹ̀ ni. Assistant wọ́n máa tún béèrè owó lọ́wọ́ ẹ̀. They have nothing to offer you. I cannot be spending my energy, spending my money, spending my time on people, on ungrateful elements. Please leave me alone. Shut your bed down. Leave me alone. Stop bullying me. Go and fight your mates. Go and fight your mates. Face yourself. Don't face me. Àbí mo sọ fún yín pé mo fẹ́ gbà kó tí bò ni. Ẹ rí mi pé mo ṣe counselor ni. I'm not interested in any of those things. Ìdí mo ní business mi. Jẹ́ n ṣe ayé mi kí lè tọ́jú ọmọ mi. Mi ní mo fẹ́ kọ́lé sórí omi. Kódà mi ní mo fẹ́ ra létí peninsula. Mi ìfẹ́ lè banana land. Tó bá dash mi mo fẹ́ o. Bọ̀ mi ò sáré nǹkan tágbára mi ò ní káláyé. Torí mo mọ̀ pé wọ́n ti sọ fún wa nínú ayé yìí pé gbogbo àwọn kan wọ́n sáré ibi tí wọ́n kọ́lé sí ipò tí wọ́n dé ayé ẹlòmíì ni wọ́n fi débẹ̀. Mi ò dẹ̀ láyé tí mo fẹ́ grounded. I'm telling you, I don't have anybody to destroy. Àti gbogbo àwọn tó ṣẹ̀ mí. Because wọ́n ti jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run gbinlẹ̀ lọ́kàn mi. Mo ti ka Bíbélì dáadáa pé whatever you sow you reap. I don't want to reap bad thing because I love my children and I love my daughter. I don't want my daughter. Mi ò fẹ́ kí aburú ṣẹ. Mi ò fẹ́ kọ́ ọmọ mi jogún burúkú. Please stop bullying me. Tí bá jí láàárọ̀ kùtùkùtù wáyé tó fi jọ́rọ̀ mi ni ẹ fi ń gbé sórí. Tẹ́ bá mẹ́ni tó ń ṣèkà fún mi ẹ bá mi fèsì wọn. Tẹ́ bá ti wá sọ pé why do you do this or this or to Bola self? Tẹ́ bá ti wá ṣe bẹ́ẹ̀ tí mi bá support ẹ ṣòwò rẹ call me bastard. Tí mi bá support ẹ physically and spiritually kí tún máa jáde pẹ̀lú ẹ pè mí lọ́mọ àlè. Tí n bá ní owó àti property tí mi bá fi support ẹ pè mí ní ọmọ àlè. All of you are not supporting me. Any group yín ẹ máa kó terrorist jọ lórí social media yìí. Ẹ máa you see intimidation is a criminal offence. Ẹ máa sọ fáwọn èèyàn pé you will learn in a hard way. Ẹ dẹ̀ ti kó terrorist tó pọ̀ jọ. You use us your group to bully and to terrorize people. And you want Nigeria, you are speaking against terrorism. And you are speaking against bad thing. I study you guys. I don't want to join. So far tí anybody ò bá ti support me lórí àwọn addiction tí mi náà. Mo sọ̀rọ̀ náà. Mo ti sunkún bí ọmọ kékeré. Mo dẹ̀ ti speak fún pastor. Tí bá ní mi ò lọ ṣọ́ọ̀ṣì mọ́ lónìí kò sẹ́nìbọ̀ tó lè force mi sí. Torí wọn ò pín owó ń ṣọ́ọ̀ṣì. Tó bá dẹ̀ ti sọ fún mi pé wọ́n ń pín owó ń ṣọ́ọ̀ṣì. Ibi tí wọ́n ti ń pín owó tí ò ń ṣe 10,000 tí ò ń ṣe 100,000. Pè mí síbẹ̀ mílíọ̀nù pé ẹni tó bá ti wá máa gbowó. Mílíọ̀nù máa bá lọ lé màá máa lọ. Every Sunday máa gba 1 million or 2 million. Màá lọ. Bọ̀ kí n lọ sí ṣọ́ọ̀ṣì kan bond mi. Àbí kí n lọ sọ́dọ̀ ẹnìkan náà ní kó gbàdúrà fún mi. Kọ́ máa bond mi. If you tell me that anybody bá sọ orú ẹ̀rọ bẹ́ẹ̀ létí mi. Mo máa pa ìsì bí aṣọ tó gbóni. Ṣótiyé ẹjọ́ torí Ọlọ́run maintain your lane. O ti gbá àbò down. Maintain your lane. I dey my day. I'm still a Christian, but tí o lè ṣe control for anybody except God. I'm still a child of God that want peace for people, but I cannot be controlled by people. If I share people today,
mo lè rí wọn ní next week má share wọn kì í ṣe by force torí wọn ò sọ wípé mo share wọn millions of people will share them ṣó ti yé Sowore mi ò support ẹ but millions of people are supporting you reason dẹ̀ ni pé mo ti support ẹ rí gbà tó wà ní trouble gbà tó jáde ó tún bú mi ni ó bú mi báwo máa wọ inú bọ́ọ̀sì ó máa bú mi ni àwọn tó dẹ̀ sanwó fún tó gbé ẹ sókè ó rí nǹkan kan ṣe fún wọn mo ti gbèjà ẹ̀ náà ṣé wọ́n gbèjà mi ni ẹ torí Ọlọ́run tẹ́ bá ti jẹ president yẹn má fún mi contract gbogbo àwọn tá a ti ṣiṣẹ́ fún kò sẹ́nìbọ̀dì tó fún wa lówó ẹ kúkú mọ̀ pé ṣoore ṣálà wa ṣùgbọ́n Ọlọ́run máa ń ṣoore fún yàn bọ̀tẹ́ eléyìí mo ti ṣe fún ẹ àbí mi ṣoore fún ẹ rí ọjọ́ tó ń pa àbúrò ẹ Adé Buhari bọ̀bọ̀ tó ń ṣiṣẹ́ fún APC tí àwọn APC reject yẹn náà àwa la bá speak ńjọ́ yẹn ọmọ PDP tó ọmọ tí Dorcas sọ ń bẹ̀ wá á fi àjẹgbé ní orílẹ̀-èdè Nàìjíríà bí èmi mo speak fún bọ́ tó bá ti speak fún tán wọ́n máa bọ́ọ̀sì báyìí ni wọ́n á group pọ̀ wọ́n máa lólórí burúkú ni wọ́n àwọn táwọn tó ń bẹ̀ wọ́n níṣẹ́ yẹn bírú Wàsíù Àyìndé tó máa ní wọ́n speak fún MC bó ṣe wà yẹn kò lè pààyàn kó dúró tí kó lòun ló ń pa tó bá bí wọn re kán pààyàn kan sọ pé àwọn làwọn pa tó wọn bá nípa òun náà wọ́n máa pààyàn wọ́n máa sá lé mí ìmọ̀ bóyá ó ń pààyàn ó máa pààyàn ó máa sá lọ ni owó mi dẹ̀ wà lọ́wọ́ ẹ̀mí ìkúrọ́ mọ́ bí mi ṣe yìí sọ̀rọ̀ yìí ó máa ń yá mọ́tò lọ́wọ́ mi wọ́n ní gọ́nà àdìde bọ́ téèyàn bá yá mọ́tò lọ́wọ́ mi kì í ṣe pé mo waste owó mi náà kọ́ má bàa sọ pé ṣe ni mo waste owó mo ra ilẹ̀ èmi obìnrin mo ra ilẹ̀ more than at my age mi ò ní boyfriend tó jẹ́ senator mi ní governor as a boyfriend mo dẹ̀ ra property wọ́n dẹ̀ gbà lọ́wọ́ mi àwọn èèyàn dẹ̀ wò mí níran wọ́n dẹ̀ tún pa bàbá ọmọ mi lórí pé à ń complain adẹ̀tún wọ́n tún jà wá lórí àwọn tó pera wọ́n celebrate ẹ̀dẹ̀ ní ká má sọ̀rọ̀ ó dẹ̀ pé ṣọ̀pọ̀nà fẹ́ pa yín ìṣàmùṣàlá fẹ́ jojú yín sọnù ẹ jẹ́ kó rí yín pé o gbogbo yín let me tell you ní Nàìjíríà ìjẹ́ especially Èkó tí mo wà yìí majority àwọn youth tó wà ní Èkó yìí terrorist ni wọ́n wàláì àwọn tó ń kidnap they are terrorists ìwọ tó máa bẹ̀ níṣẹ́ pé tí ò ṣẹ́ rí kó lọ́ máa disturb ẹ̀ you are terrorist o ti join terrorist tó mọ̀ ni stop all of you systematically wọ́n ti initiate gbogbo yín pátá lẹ́ máa di terrorist kó tó pé 10 years tí wọ́n bá ṣe nǹkan kan sí bí orílẹ̀-èdè wa ṣe ń lọ yìí tí wọ́n ń lo gbogbo àwọn ọmọlọ́mọ everybody will join terrorist group or the other ṣó ti yé so ẹ jọ ẹ torí Ọlọ́run ẹni tó bá dẹ̀ ti ń ṣe terrorist ẹ̀ tẹ́ẹ̀lé lọ́nu gbó bí wọ́n bá ti rí diamond kẹ́ lọ́ máa bá wọn wá diamond kẹ́ máa wá góòlù ń bẹ̀ tó jẹ́ pé kó máa bẹ̀yìn níṣẹ́ kiri tán ní sanwó fún yín àwọn tó bá bẹ̀yìn sí pé kẹ́ lọ́ máa yọ lẹ́nu ló tún máa fún yín lóúnjẹ ló máa jàjẹ́ kó oúnjẹ ló máa gbé fún yín ayé yín ti bàjẹ́ àtàwọn ìyá tó bí yín. I will join anybody, I will support anybody I feel like. Okay? You can't force me. If you want to force me, you can use your money to force me. But tó bá fún mi lówó gan tó fẹ́ rajà lọ́wọ́ mi, ìyẹn ò kì í ṣe force. Wàá fún mi lówó pé mo fẹ́ dàṣẹ lówó yìí. Bọ́lá, support us, we want you to come to us. Ààrẹ àkọ́kọ́ lọ́wọ́ yà kàn dàṣẹ lówó ni. Màá dẹ̀ sọ pé wọ́n dàṣẹ mi lówó o. Wọ́n support business mi o, wọ́n ní kí n bẹ̀rẹ̀ business mi padà o. So for that, I'm going to support this person. But you don't give me money, you don't give me moral and spiritual support, you don't give me financial support, and you want to be dragging me. Ọlọ́run máa sọ ẹ́ dọ̀bọ, Ọlọ́run máa sọ ẹ́ di màálù, Ọlọ́run máa sọ ẹ́ dájá tó máa ń gbé kọ́là sí lọ́run tó máa fà kiri. Òfò lẹ́ẹ̀ṣẹ̀ at the end, ẹ̀ dẹranko, ọpọlọ yín máa dàrú, ayé yín máa bàjẹ́, gbogbo ẹni bá lóun fẹ́ force mi ṣe tí mi á ní mi fẹ́. So I know these people offended me. Àwọn kan tó dẹ̀ kọ́ sí ẹ̀, Bíbélì sọ fún wa pé ègbé ni fún ẹni náà tí kọ̀sẹ̀ náà wà láyé láti pa ẹsẹ̀ rẹ̀. I cannot kó ṣe pé bóyá mi yọnu sí wọn mi ìdẹ̀ lè yọnu sí wọn ọ̀dì tán bá kú ṣó ti yé yín torí pé àwọn ló bẹ̀rẹ̀ Bíbélì sọ pé ìgbéni fún ẹni náà tí ìkọ̀sẹ̀ náà wà láyé láti pa ẹsẹ̀ rẹ̀ ìkọ̀sẹ̀ wáyé láti pa ẹsẹ̀ gbogbo àwọn tó fà mí sínú adágún wàhálà yìí I cannot let them go tí ẹ bá ṣe nǹkan kan sí my spirit is cross with them my spirit is what is cross with them. And if anybody bá tẹ fún mi pé mi má gbọ́dọ̀ ṣépè fọmọlọ́mọ you deal with me together with my daughter and my children kì í ṣe daughter mi nìkan báwo lọmọ tiẹ̀ ṣe special báwo kí ni ọ̀pọ̀ fi ṣorí tí náà kí o ṣe lọ́dọ̀ yín torí pé wọ́n ti jẹ́ olówó ni ó fi dàbí pé owó make wọn special Ọlọ́run dá wa dọ́gbadọ́gba orí kan tó bá lórí méjì àjàntálá ni ẹ́ àbàmì mistake wà ní
ó ti yé wọ́n bí wíṣì ìyá ẹ̀ bọ́tọ̀ olórí kan ẹsẹ̀ méjì ọwọ́ méjì ojú méjì wọ́n dá wa dọ́gbadọ́gba ó lè má ba kádà rẹ lòmíì jẹ́ kó wá ṣèkà fún mi kó ní kí n máa rẹ́rìn pẹ̀lú ẹ̀ ẹ máa jí làárọ̀ ìyàwó àwọn kan ń gbádùn jẹ́ kí n sọ fún ẹ nílé bàbá mi there was a time tí wọ́n máa ń fi tí wọ́n bá fẹ́ jí àwọn èèyàn láàárọ̀ kùtùkùtù àtọmọba ẹ mọ̀ kan náà fi ń jí wọn kàkà kí náà máa fi ń jí wọn bí kí ní saxophone yẹn gold dẹ̀ ni pure gold náà máa fi jí wọn nílé bàbá mi